Orúkọ Jésù. Gbọ́ mi dáadáa. Ọlọ́run ọmọ rere atẹ̀síwájú yín kò ní nǹkan kan. Ó tálákà gan. Jésù. Ṣùgbọ́n àwa wòlíì méjì aṣọ onídùúró rẹ̀. Ẹ̀rọ a máa fọ́ kan o. Ẹ̀ẹ́dì kò kan o. Ọlọ́run bí mo ṣe rí arákùnrin yìí gan ó dàbí ambassador àwọn tó ní HIV. Jesus is Lord. Senior prophet. Irun rẹ̀ tí mo rí yẹn kọ́kọ́ dẹ́rù bà mí. Ó dàbí àwọn ọkọ mi wèrè. Gbogbo tọ́lọ́run sì dá dáradára. Bó ló ṣe wá dá òun tó rí báyìí? Arákùnrin amúmiri pé nǹkan ò lọ déédéé ẹ̀ ń dojú kọ kankan nǹkan kan ń dojú kọ yín. Pàtàkì ẹ̀. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? I trade. I'm a trader. Kí lẹ̀ ń ṣe ìbéèrè tá à ń bèrè kí lẹ̀ ń ṣe kúlí lẹ̀ ń tà ní àbò bíi àbí wàrà Fúlàní? Bitcoin ni mo ń trade sir. Bitcoin. Bẹ́ẹ̀ni. Ó tó bí Bitcoin mélòó tẹ ní báyìí? Àwọn ìṣòro tí mò ń ní gangan nìyẹn sà. Láàárọ̀ yìí ó kù bíi 10 sà. Ẹ gbọ́ wa dáadáa o. Bitcoin lẹ́lẹ́ni ni àbí Dogecoin? Bitcoin. Junior prophet èló ni 1 Bitcoin? 30 million. Jésù. Gbéra díẹ̀ láàárọ̀ yìí. Òun yóò ti mọ àwọn bíi 15 to 16 million naira. 10 million ẹyọ kan. Mélòó lẹ́lẹ́ni yẹn ná? 10 ni mo ní sà. Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run sà. Ẹ dìde sà. Ẹ dìde sà. Ẹ dìde sà. Ẹ dìde. Ẹ gbàdúrà fún wa sà. Ẹ̀yin wèrè yóò ní kankan. Jésù. Lord.